òní tún lọ́jọ́ kẹtàlá nínú oṣù kẹwàá ọdún 2024 ǹjẹ́ a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́ o a kú òjò wẹ́lẹ́wẹ́lẹ́ eléyìí tí ń sọ̀kalẹ̀ ọdí odùnbí ṣàlàáfíà lẹ́wà ẹ̀yin ará alẹ́ àlàáfíà làwà náà àlàáfíà làwà nìkan ní àlùjọ ẹ lè máa wò wá kẹ́ẹ̀mọ́ gan lójú òpó Facebook wa at Alujo FM bákan náà lójú òpó YouTube Alujo FM láwà ń bẹ̀ o káàkiri gbogbo ayélujára Alujo FM ǹjẹ́ o ẹ wo ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ìròyìn ojúmọ́ níkànnì Alujo ṣáájú alásòye ló kọ tèmi ẹ̀yin náà tí mo bá ti ṣe bẹ́ẹ̀ bá ti ṣe máa ń ṣe kinní ọ̀hún wọ́n ní adébíyẹ̀yìn báyìí adébíyẹ̀yìn má ṣe àgbà ọ̀lẹ́ni ẹ wo nǹkan ò gbé nǹkan hànú alárùn jàgbá lónìí látàrí bí àwọn kókó eléyìí tó yẹ kí o ṣe bẹ́ẹ̀ kí o ti mọ jáde sétí gbọ̀yìn tó ti yọ lójú àwọn ìwé ìròyìn tí mo kó wá sóde lóòrọ̀ tòní. lórí tepo rọ̀bì lórílẹ̀‐èdè nàìjíríà o ojú ewé karùn-ún ìwé ìròyìn Vanguard ni mo ti rí ìròyìn eléyìí o níbi tí wọ́n ní ó ṣeéṣe o kí iye tí wọ́n ń ta epo lórílẹ̀‐èdè nàìjíríà o kó tún fò fẹ́ rẹ̀ kó tún fò sókè sí lójú ewé karùn-ún bó lọ̀rọ̀ gan ti ṣe wáyé gan o nígbà bá dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ mọ̀ láǹfààní láti gbọ́ o bákan náà kókó eléyìí o lẹ́yìn tó wà ní ìsàlẹ̀ lójú ewé keje ìwé ìròyìn Sunday Vanguard níbi tí wọ́n ti ní gómìnà ìpínlẹ̀ Ondo ìyún Ayédátiwa wọ́n ti láǹfààní láti sọ̀rọ̀ lórí fọ́nrán kan eléyìí tó ń lọ wípé ṣe ní bá ìyàwó rẹ̀ jà nínú ilé ìròyìn ọ̀hún nígbà bá kan lo àwọn kókó ẹ mọ̀ láǹfààní láti gbọ́. bákan náà wọ́n ní ibà lásà pa èèyàn 172 wọ́n ní ṣe náà ni ó ti pa èèyàn 172 báyìí o àjọ NCDC àwọn ni wọ́n fi léde o nígbà bá kan lu ìròyìn ọ̀hún gangan ẹ láǹfààní láti gbọ́. ní kókó eléyìí tó hà lójú ìwé ìròyìn Punch wọ́n ní Cameroon wọ́n ti fòfin de gbígbé ìròyìn jáde o nípa ààrẹ wọn ìyún ààrẹ Biya nípa ìlera rẹ̀ ìròyìn ọ̀hún nígbà bá wọnú agbọnrin rẹ̀ gangan ẹ láǹfààní láti gbọ́ o bákan náà kókó eléyìí wọ́n ní ìpínlẹ̀ Ondo òun ló ti ṣẹlẹ̀ o látàrí bí ìyá àgbà àti ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin bí wọ́n ṣe jáde láyé lẹ́yìn tí wọ́n mu òògì ní ìlú Àkúrẹ́ kọ́lọ̀ ń ṣàánú bó gan ló ṣe ṣẹlẹ̀ nígbà bá wọnú agbọnrin rẹ̀ ẹ láǹfààní láti gbọ́ o bákan náà kókó eléyìí o wọ́n ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní àwọn ọlọ́pàá ti ń dọdẹ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n ṣe ikú pẹni tó ń díje dupò kánsílọ̀ ní ìpínlẹ̀ Ògùn ìròyìn ọ̀hún nígbà bá ti wọnú agbọnrin kókó tí mo ti ń tu mọ̀ láǹfààní láti gbọ́ wọ́n ní wò ní ìpínlẹ̀ Anambra wọ́n ṣekú pa àwọn mẹ́ta tí wọ́n sì ṣeré tí ẹnìkan di àwátì nínú àwọn akọ̀ròyìn ìròyìn ọ̀hún gangan nígbà bá wọnú agbọnrin rẹ̀ láǹfààní láti gbọ́ bákan náà kókó eléyìí òun náà ló ṣe bẹ́ẹ̀ o òun náà ló ka mi mọ́ ìpínlẹ̀ Delta ti lójú ìwé ìròyìn Punch ni mo ká ìròyìn ọ̀hún mọ́ níbi tí mo ti ní arákùnrin kan ó ti láǹfààní láti gún ẹnìkan pa ní ìpínlẹ̀ Delta sí ẹni tí a lè pè ní aṣẹ́wó bó gan ni ìròyìn ọ̀hún bó gan ló ti ṣe ṣẹlẹ̀ nígbà bá kọrin agbọnrin rẹ̀ ẹ láǹfààní láti gbọ́ lójú ewé kẹrin ìwé ìròyìn Nigeria Tribune wọ́n ní ẹni tí ń ṣe ọmọ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí ẹ̀yìn ọmọ Makafi wọ́n ní níṣẹ́ náà ni oníjàmbá ọkọ̀ tó sì gba ibẹ̀ kú kábíyèsí ìròyìn ọ̀hún nígbà bá kan lu agbọnmi rẹ̀ ẹ láǹfààní láti gbọ́ ẹ wo Damagonu ó di dandan kọ́ lọ àwọ̀ òfẹ́ mọ́ o àwọn ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbé ogun dìde sí Damagonu ìròyìn ọ̀hún bó gangan ló ṣe wáyé bó ló ṣe ṣẹlẹ̀ ẹ láǹfààní láti gbọ́ o bákan náà kókó eléyìí lójú ìwé kẹrin ìwé ìròyìn Nigeria Tribune òun náà ló ń sọ̀rọ̀ níbi tí wọ́n ní ọ̀daràn kan o òun náà ló fi ọ̀rọ̀ léde tó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ tó bẹ̀rẹ̀ sí ní kà ó ní tóun fẹ́ jẹ́ léléyìí kó tó di wípé wọ́n ṣe kíni o ìpè wọn pa òun ìròyìn ọ̀hún nígbà bá kan lu agbọnmi rẹ̀ ẹ láǹfààní láti gbọ́.
tó ń jẹ́ káàpọ̀ padà láti ẹ̀ka lọ́hùn ẹlẹ́mọ̀ wà lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa @Alujo FM bákan náà lójú òpó eléyìí tó jẹ́ títí YouTube wa náà ni @Alujo FM. Kókó eléyìí tí mo rí lójú ìwé ìròyìn Nigeria Tribune eléyìí tí mo kà tán níbi tí arákùnrin kan ọ̀daràn kan tó ti ṣe bẹ́ẹ̀ o tó ti ń jẹ́wọ́ tó ti ń kà bòròbòrò òun náà ni màá ti máa sọ̀rọ̀ o wọ́n ní arákùnrin ọ̀daràn apààyàn eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ògúnnáìké Philip òun náà ló ṣe bẹ́ẹ̀ o òun ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ o wọ́n ní ẹni tí ṣe bẹ́ẹ̀ ti máa ń lo àwọn ọ̀dọ́mọbìnrin wọ́n ní ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ o látàrí bí ó ṣe ṣe ikú pa ọ̀dọ́mọbìnrin mẹ́ta kan tó ṣe bẹ́ẹ̀ tí ó sì ta àwọn fóònù wọn wọ́n ní bákan náà ó gbà owó lọ́wọ́ àwọn ẹbí wọn ipò bí òun ò bá rówó òun ò ní fi wọ́n sílẹ̀ o ìròyìn ọ̀hún gangan òun náà wá rí o wọ́n ní ẹ wò ó arákùnrin náà ni wọ́n ní wọ́n tún fi ẹ̀sùn kàn wípé ńṣe náà ni ó bá méjì sùn nínú àwọn tí ó pa òkú tó pa wọ́n ní bákan náà ẹnìkan péré òun náà ni ó fi sílẹ̀ pé kó máa lọ tí ọ̀pá nínú àwọn mẹ́rin o ìròyìn gangan ọwọ́ ń tẹ̀síwájú wọ́n ní arákùnrin ọ̀hún òun náà ló ti ń sọ̀rọ̀ báyìí o wọ́n ní ilé ẹjọ́ bákan náà ni wọ́n ní arákùnrin yìí ẹ̀rù tí ẹ̀ bá níṣẹ́ náà ní bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé òun ti mọ ìdájọ́ eléyìí tí wọ́n dá fún òun o bákan náà báyìí o òun ti gba kámú o kí lóun fẹ́ ṣe wọ́n ní ẹni náà ni ó ṣe bẹ́ẹ̀ ni ó ti jẹ́ ẹlẹ́wọ̀n rí tẹ́lẹ̀ kó tó sá kúrò níwọ̀n wọ́n ní Philip ẹni ọdún kan ó dín lọ́gbọ̀n òun náà ni wọ́n ti fẹ́ ní ọwọ́ sìnkú àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn òun náà ni ọwọ́ wọn ti mú báyìí o látàrí ẹ̀sùn pé kí ni o ẹ̀sùn ìjínigbé ìfipábánilòpọ̀ àti ẹ̀sùn olè jíjà o kó tó di pé kí ni o kó tó di pé ó ń ṣekú pa àwọn tí ó mú o wọ́n ní ẹ wò ó àwọn tí arákùnrin yìí tó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti jí gbé tó sì tún fi ipá bá lòpọ̀ kó tó di pé ó tún wá pa wọ́n àwọn náà ni àti rí Dina Abigail ẹni ọmọ ọdún 22 àti Ògúnyẹmí Mary ẹni ọmọ ọdún 23 àti Akínsànyà Àbíbátù ẹni ọdún 18 ẹ wò ó ìròyìn gangan wọ́n ń tẹ̀síwájú wọ́n ní lára àwọn nǹkan eléyìí tí wọ́n rí gbà lọ́wọ́ arákùnrin ọ̀hún òun náà ni iPhone XR iPhone 11 Infinix Hot 10 Money Point POS machine àti okùn tó nípọn dúdú méjì ní ọwọ́ rẹ̀ o nígbà tí àwọn akọ̀ròyìn tí wọ́n mọ̀ tẹ̀síwájú wọn ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà ni ó ṣẹlẹ̀ ní àárín ọ̀sẹ̀ eléyìí tí ó lọ lọ́hùn o nígbà tí kọmíṣánná fún ti ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ìyún Abíọ́dún Alámùtù tí bàbá ọmọ sọ̀rọ̀ wọn ní dídé aago 10 òwúrọ̀ ó kọjá ìṣẹ́jú ní dídé aago 8 àárọ̀ kọjá ìṣẹ́jú 10 òun náà ni ọwọ́ sìnkún àwọn ọlọ́pàá ti arákùnrin yìí o wọn ní ẹ wò Abigail ẹni tó kọ́kọ́ ṣe ikú pa òun náà ni ó jẹ́ nọ́ọ̀sì tí ó kúrò ní ilé o ní ìyànà ẹ̀gbádò níjọba ìbílẹ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní arábìnrin yìí òun náà ni ó ṣe bẹ́ẹ̀ o ní ó kúrò ní ilé o ní ìjọba ìbílẹ̀ ẹ̀gbádò gangan òun náà ni ó ti láǹfààní láti kúrò wọ́n ẹ̀wárí o ní kété tí ó ṣe bẹ́ẹ̀ o tí ó kúrò ọwọ́ arákùnrin yìí ìbóhun náà ni ó ṣe bẹ́ẹ̀ o òun ló bọ́ sí gangan o ìròyìn gangan wà rí o wọ́n ní ẹ wò ó Mary ìbóhun náà ni wọ́n fi okùn òun náà ni wọ́n fi dè mọ́ igi àti fóònù rẹ̀ òun náà ni Philip pa wọ́n ní Philip àtẹni tí ó ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyẹn Danjuma òun náà ni wọ́n jọ so mọ́lẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ o tí wọ́n sì gún pa ní agbègbè ọ̀hún o ìròyìn wá ń tẹ̀síwájú wọ́n ní ẹ wò àwọn afurasí méjì ọ̀hún àwọn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ o ni wọ́n mú fóònù rẹ̀ tí wọ́n pe ìyá ọmọ yìí lórí fóònù wípé bí ò bá lè san 17,000 àwọn ó pa gangan o wọ́n ní ẹ wò ó ibẹ̀ náà ni wọ́n ní ìyá yìí ti sẹ́ǹdì owó wọ́n ní bí wọ́n ti ṣe pátán yìí òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ o ò ní wọ́n gbé òkú rẹ̀ tí wọ́n tún jù ú nù wọ́n ní báyìí fóònù rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ kíní o wọ́n ti mú lọ wọ́n lọ tà ní ẹgbẹ̀rún 8,000 ò ní wọ́n ti tà á ní ìpínlẹ̀ Èkó ìròyìn ọ̀hún gangan ó wá gùn gbọ́nagbọ́nà o wọ́n ní bákan náà lórí ọmọ tí wọ́n tún pa tí wọ́n tún gba owó tó ṣe bẹ́ẹ̀ tí ń lọ bíi 30,000 lọ́wọ́ bàbá rẹ̀ wọ́n ní 1 million tiẹ̀ ni wọ́n ní pé kí wọ́n mú wá o àmọ́ 30,000 òun náà ni bàbá ọmọ yìí òun náà ni ó rí sẹ́ǹdì sí wọn o bó gangan ni wọ́n ti ṣe láǹfààní láti kọ ìròyìn ọ̀hún o wọ́n ní níṣe náà ni arákùnrin Philip yìí ó ń ṣe àgbàro ní ọ̀dọ̀ bàbá rẹ̀ tí bàbá ọmọ yìí gbà á ṣiṣẹ́ wọ́n ní àwọn èèyàn sì ti mọ̀ mọ́ wọn wípé òṣìṣẹ́ bàbá yìí ni o ṣùgbọ́n o ní ọjọ́ kan ó ti mọ àsìkò tí ọmọdébìnrin yìí ti máa ń wá sí inú
oko tí bàbá rẹ̀ máa ń ràn wá ṣùgbọ́n o nígbà tí ọmọ yìí tí ó yọ báyìí gìjà ní ọ̀sán ọjọ́ kan níṣẹ́ náà ni arákùnrin Philip yìí ní ó bá kì í mọ́lẹ̀ ó kọ́kọ́ fi ipá ó kọ́kọ́ fi bá a lò pọ̀ kó tó di pé ó wá bẹ̀rẹ̀ sí ní mú ọ̀bẹ pé yá bí ò bá ṣí fóònù rẹ̀ níṣẹ́ náà ni màá gún ọ pa o wọ́n ní ọmọ yìí ló bá ṣí fóònù rẹ̀ ẹ wò Philip ní bó ti ṣe sí náà níṣẹ́ náà ni òun tún ṣe bẹ́ẹ̀ o òun ni òun gún pa o Philip wá ti ń sọ̀rọ̀ ó ní ẹ dákun òun mọ̀ pé ilé ẹjọ́ wọn ò lè bójú àánú wò wọn ṣùgbọ́n ẹ jẹ́ kí òun jẹ oúnjẹ tí òun fẹ́ jẹ eléyìí tí ó wu ẹlẹ́dàá òun jẹ náà kó tó di pé ẹ pa òun ó tún wá ní bákan náà o gbogbo àwọn tí àwọn jọ jẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ dákun ẹ kó àwọn o torí bí ẹ bá kó àwọn ìwà yìí níṣẹ́ náà ni yóò mọ tẹ̀síwájú ẹ kó àwọn ìròyìn yìí òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀ mọ́ ìwé ìròyìn Punch létí wípé ẹ wò ó arákùnrin Philip ó ní àwọn pọ̀ púpọ̀ bí wọn ò bá sì ṣe bẹ́ẹ̀ bí wọn ò bá sì kó àwọn ó ní níṣe náà ni àwọn ọmọ wu ìwà yìí sí o torí pé àwọn ṣe pọ̀ wọ́n ní Philip náà ló láǹfààní láti júwe àwọn tí wọ́n jọ ń wu ìwà yìí o tó ṣe bẹ́ẹ̀ tó sì ní kí wọ́n dákun kí wọ́n náwó gan àwọn náà ojú ìwé ìròyìn Punch ni mo ti rí ìròyìn ọ̀hún kà bóyá yín náà fẹ́ ṣẹ̀rí ẹ̀ sọ̀wọ́ wájú ẹ̀yin náà gba ìwé ìròyìn Punch mú kẹ́yìn náà kà á sọ̀wọ́ wájú. tó ẹ káàbọ̀ padà bákan náà ìròyìn yìí o eléyìí tí mo rí kà níbẹ̀ náà ni wọ́n ti ní ibà lásà pa èèyàn 172 wọ́n ní ibà lásà òun náà ló pa èèyàn 172 àjọ tó ń rí sí àmójútó àti ìdènà ìtànkálẹ̀ àrùn ní Nàìjíríà ìyún Nigeria Center for Disease Control and Prevention ìyún NCDC wọ́n ti kéde pé ibà lásà ti pa èèyàn 100 kan àti 42 ìyún 172 káàkiri orílẹ̀-èdè yìí o ìròyìn wá ń tẹ̀ síwájú wọ́n ní bákan náà ni wọ́n ní àrùn yìí kọlù èèyàn ẹgbẹ̀rún kan ó lé ní 22 ìyún 1018 káàkiri ìpínlẹ̀ 22 lórílẹ̀‐èdè Nàìjíríà nínú àtẹ̀jáde kan eléyìí tí NCDC tó gbé jáde lójú òpó ayélujára X wọ́n ní wọ́n fi ọ̀rọ̀ yìí múlẹ̀ wọ́n ní àjọ náà ṣàlàyé pé òǹkà tó wà nílẹ̀ rèé títí oṣù kẹsàn-án ọdún 2024 ìkéde NCDC yìí ó fi bíi pé kòkòrò àìfojúrí fáírọ́ọ̀sì eléyìí tó ń fa ibà lásà ó ń ṣe ìtànkálẹ̀ o pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń gbìyànjú láti kápá rẹ̀ tó wọ́n ní bí ibà yìí ṣe ń pa àwọn èèyàn ìdá 16.8 èèyàn ni àjọ náà sọ pé lásà pa ní ọdún 2023 tí ó sì ti fò fẹ̀rẹ̀ ó ti di 16.9 báyìí wọ́n ṣe náà ni ó ń pọ̀ sí o wọ́n ibà lásà jẹ́ àrùn kẹlẹ́ yìí tó máa wáyé lára àwọn kòkòrò àìfojúrí tí a mọ̀ sí fáírọ́ọ̀sì kòkòrò yìí máa ń dé ara èèyàn láti ara oúnjẹ tàbí nǹkan èlò tí èkúté eléyìí o tó ní kòkòrò náà lára tó bá tọ̀ sí tàbí tó ṣe ìgbọ̀nsẹ̀ sí àjọ elétò ìlera àgbáyé World Health Organization WHO wọ́n ti láǹfààní láti sọ di mímọ̀ pé ibà lásà òun ni ó pọ̀ jù ní apá ìwọ̀ oòrùn Áfíríkà pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà Liberia Mali Togo Guinea Ghana Sierra Leone àti Benin bákan náà ibà lásà yìí ó tún máa ń tàn láti ara ẹnìkan sí èkejì níbi tí kò bá ti sí ìdáàbòbò àti ìtọ́jú eléyìí tó péye gẹ́gẹ́ bí NCDC bí wọ́n ṣe wí wọ́n ní àrùn lásà ó ń lágbára sí i pẹ̀lú bó ṣe jẹ́ pé òǹkà àwọn tó ń kọlù òun náà ní pọ̀ sí o wọ́n ní ìpínlẹ̀ Ondo àti Edo ní òǹkà wọn pọ̀ jù lọ́wọ́lọ́wọ́ bò èèyàn 172 tó sì ti kú látàrí ibà lásà ó fi hàn pé ọwọ́jà rẹ̀ ó ń ga sí ni o wọ́n ní yàtọ̀ sí ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Edo ìpínlẹ̀ Bauchi ní NCDC sọ pé lásà tún ti sọ ṣẹ́jú o ẹ wò ó nípa irú àwọn èèyàn tí ibà yìí sábà máa ń kọlù àjọ náà sọ pé àwọn èèyàn tí ọjọ́ orí wọn tó wà láàrin ọdún 31 31 years sí 40 ọdún 40 years takọtabo ni ó ṣe kíni o wọ́n ní ibà yìí ní ibà lásà yìí òun náà ni ó lè mú àwọn elétò ìlera rọ àwọn èèyàn láti dènà àrùn yìí ní gbogbo ọ̀nà tí tó fi mọ́ tí yóò fi mọ́ ká mọ́ tọ́jú oúnjẹ wa lọ́nà tí èkúté tí ò fi ní débẹ̀ o wọ́n gba àwọn aráàlú níyànjú láti wà ní ìmọ́tótó nígbà gbogbo bẹ́ẹ̀ ni wọ́n rọ àwọn olùtọ́jú náà láti máa tẹ̀lé ìlànà tí kò ní jẹ́ kí wọ́n lùgbàdù àrùn náà nígbà tí wọ́n bá ti ń tọ́jú aláàárẹ̀ ìròyìn ọ̀hún ojúwé ìròyìn Punch mo ti láǹfààní láti rí kà ìròyìn yìí ó gùn púpọ̀ o àmọ́ ẹ jẹ́ mú wá lónìí bẹ́lẹ̀ ń já bákan náà ìròyìn eléyìí o
kó tó di pé màá láǹfààní láti fòfin rẹ̀ ó di ojú ìwé ìròyìn Vanguard ẹ jẹ́ mú ìròyìn ìwà o lójú ìwé ìròyìn Punch náà ni mo ti rí o lẹ́gbẹ̀ẹ́ ìròyìn tí mo kà tán o wọ́n ní ìpínlẹ̀ ìlú Cameroon mo wà o Cameroon fòfin de gbígbé ìròyìn jáde nípa ìlera ààrẹ Biya wọ́n ní bí ojú akàtà bá lè wò kì í ṣẹnu adìyẹ ló yẹ ká ti gbọ́ èyí ni àwọn aláṣẹ lórílẹ̀‐èdè Cameroon ṣe pàṣẹ fún àwọn akọ̀ròyìn ibẹ̀ láti má ṣe gbé ohunkóhun jáde mọ́ nípa ìlera ààrẹ wọn Paul Biya àṣẹ yìí wáyé lẹ́yìn tí àhesọ gbòdì pé ààrẹ Biya ti jáde láyé mínísítà ọ̀rọ̀ abẹ́lé ní Cameroon ìyẹn Paul Antanga Nje ó ṣàlàyé pé ìròyìn ikú ààrẹ wo òun náà da omi àlàáfíà ìlúru ó sì kó àwọn aráàlú láyà sókè àti fòfin de gbogbo ohun tó jẹmọ́ ìròyìn nípa ìlera ààrẹ wa o oníròyìn tí a bá sì tàpá sí tó bá sì tàpá sí òfin yìí yóò fojú tó bá sì tàpá sí àṣẹ yìí yóò fojú winá òfin bẹ́ẹ̀ ni mínísítà náà wí kò sẹ́nìkan eléyìí tó fojú kan ààrẹ Paul Biya ní gbàgede mọ́ lẹ́yìn ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún 2024 tó bá wọn péjọ síbi ìpàdé kan tí wọ́n ṣe ní Beijing lórílẹ̀‐èdè China èyí náà ló fà á tí ìròyìn nípa ipò ìlera rẹ̀ tàbí pé ó ti papòdà tó fi jẹyọ ẹni ọdún mọ́kànléláàádọ́rin 91 years ní ààrẹ Paul Biya ọdún kejìlélógójì rèé tó sì ti wà ní ipò ààrẹ orílẹ̀‐èdè Cameroon àwọn kan nínú ìjọba rẹ̀ takò pé àlàáfíà ni ààrẹ Paul Biya wà o wọ́n ní ó kàn wú láti dá wà níbi kan ní Geneva lórílẹ̀‐èdè Switzerland ni bákan náà ni mínísítà ọ̀rọ̀ abẹ́lé náà ó sọ pé ipò ìlera ààrẹ kì í ṣe ìròyìn kan tó lè máa tàn yíká ó ní ààbò ààrẹ ní ààbò òlu oúnjẹ pàṣẹ fáwọn gómìnà láti bá àwọn oníròyìn ìpínlẹ̀ wọn sọ̀rọ̀ kí kálukú dákẹ́ nípa àìlera ààrẹ o ojú ìwòye eléyìí tí àwọn oníròyìn nípa tí wọ́n fi wo àṣẹ náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ akọ̀ròyìn lórílẹ̀‐èdè Cameroon ni wọ́n sọ pé àwọn rí àṣẹ yìí bíi títàpá sí òfin tó fààyè gba kí oníròyìn lè sọ tẹnu rẹ̀ ní àìfòyà wò ẹ̀mí rí àṣẹ yìí bíi títẹ̀ òfin àwọn akọ̀ròyìn lójúmọ́lẹ̀ àṣẹ náà yóò ṣàkóbá fún iṣẹ́ wa nítorí kò jẹ́ ká lè sọ̀rọ̀ bó bá ṣe rí bó bá ṣe yẹ ká má lọ kó sí wàhálà ìjọba akọ̀ròyìn kan èyí tó jẹ́ ti Cameroon oníṣàlàyé fún ikọ̀ oníròyìn bẹ́ẹ̀ bákan náà ni òfin tó dé akọ̀ròyìn èyí ti mú kí ẹ̀rù máa bá àwọn èèyàn lórí ààbò wọn ọ̀pọ̀ ìgbà ni àwọn aláṣẹ máa ń dọdẹ àwọn akọ̀ròyìn ní ìlú Cameroon bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹgbẹ́ tí kò nífẹ̀ẹ́ àlàáfíà náà máa ń sọ wọn kiri wò èmi akọ̀ròyìn lọ ní tèmi o bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀rù ń bà mí wípé wọ́n mú mi ṣùgbọ́n kò sí tí ó ṣẹlẹ̀ wò ó kò síkú tí ó pàgbà tí a ò ní bá kólókóló orí rẹ̀ ń bẹ̀ o ẹnìkan náà ṣe bẹ́ẹ̀ òun ní sọ̀rọ̀ nínú àwọn oníròyìn bẹ́ẹ̀ ni akọ̀ròyìn míì òun náà tún sọ fún ikọ̀ oníròyìn bẹ́ẹ̀ o wọ́n á ní wò ó nínú àtẹ̀jáde kan eléyìí tí ìgbìmọ̀ tó ń rí sí ààbò àwọn akọ̀ròyìn Committee for Protect Journalists CPJ fi síta ní ọjọ́bọ̀ ọjọ́ kẹwàá oṣù kẹwàá tá a wà yìí ọdún 2024 ni wọ́n ti ní kí ìjọba yẹ dúnkokò mọ́ àwọn akọ̀ròyìn mọ́ ẹ má dún mọ̀hóru mọ́ wa mọ́ ẹ má dún kòkò mọ́ wa iṣẹ́ wa sóhun ni à ń ṣe o bí ọ̀rọ̀ ìlera ààrẹ Biya bó ṣe ń jà rìnrìn nílẹ̀ tó ó tún fẹ́ dupò ààrẹ ní ọdún 2025 sáà bí yóò ṣe yọjú sí àwọn èèyàn rẹ̀ tí awuyewuye yóò tán nílẹ̀ ló jẹ́ àwọn ọmọ Cameroon lógún báyìí ojú ìròyìn Punch ni mo ti láǹfààní láti rí ìròyìn ọ̀hún kà. àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti fi ọ̀rọ̀ léde o wọ́n ní àwọn ṣe bẹ́ẹ̀ àwọn ti ń dọdẹ àwọn tí wọ́n ṣe kú pa olùdíje sípò kánsílọ̀ ní inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyún Adeleke Adéyínká náà ni wọ́n ní ó ń ṣe bẹ́ẹ̀ ó ń díje dupò kánsílọ̀ ní Abẹ́òkúta ní ìjọba ìbílẹ̀ kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó wà ní Abẹ́òkúta ìyún Ward 15 nígbà tí ìròyìn ọmọ tẹ̀síwájú wọ́n ní alákùnrin òun náà ni wọ́n ní ṣe náà ni wọ́n ṣekú pa tí wọ́n yìnbọn pa tí wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn òun náà ló láǹfààní kó jẹ ìyẹn ní àárọ̀ àná gangan òun náà ni ìròyìn ọ̀hún ṣẹlẹ̀ wọ́n ní Adéyínká ẹni 40 ọdún òun náà ní ṣe bẹ́ẹ̀ wọ́n ní níṣe náà ni ó jẹ́ òṣìṣẹ́ kan nínú àwọn union workers àwọn ọlọ́kọ̀ nípa ṣẹ́kẹ́ ní Abẹ́òkúta ìròyìn wọn tẹ̀sí
tẹ̀síwájú wọ́n ní ẹ wò ó agbẹnusọ fún àwọn ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún Ọmọlọ́lá Odùtọ́lá nígbà tó ń fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ó ní àwọn ọlọ́pàá àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí àwọn tí wọ́n hùwà láabi yìí ìròyìn ọ̀hún wọ́n kọ lóní belenja èmi náà kà á lóní belenja lójú ìwé ìròyìn Punch ni mo ti láǹfààní láti rí ìròyìn ọ̀hún kà. ìròyìn èyí kí n fò tààràtààrà ó di ní ìpínlẹ̀ Kaduna wọ́n ní gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Kaduna èèyàn Makafi ó ṣe bẹ́ẹ̀ ó pàdánù ọmọ rẹ̀ pẹ̀lú ìjàmbá mọ́tò ìròyìn ọ̀hún gangan wọ́n ní Faisa Ahmed Muhammadu Makafi ẹni tó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ àgbàlagbà ọmọ wọ́n ní ẹni tí ó jẹ́ first born àkọ́bí ọmọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna èèyàn Senator Ahmed Makafi òun náà ti ní ìjàmbá ọkọ̀ tó sì kú ní fọnáfọsù wọ́n ní ìròyìn ọ̀hún gangan wà rí o wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní àná òde yìí nírọ̀lẹ́ àná ní òpópónà Kaduna sí Zaria tóun náà ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ o wọ́n ní ẹ wò ó níṣẹ́ náà ní ìjàmbá ọkọ̀ yìí òun náà ló ṣẹlẹ̀ ní ojú òpópónà Kaduna sí Zaria gangan Faisa òun náà ni wọ́n ti ní bó ṣe ní ìjàmbá ọkọ̀ ni wọ́n gbé lọ dìgbàdìgbà ó di ilé ìwòsàn àmọ́ ẹ̀pà ò bóró mọ́ o níṣẹ́ náà ni Faisa ó gbé ẹ̀mí mi ò ní ìfọnáfọsù wọ́n ní àwọn ẹbí àti bàbá rẹ̀ ti ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún níṣẹ́ náà ni gbogbo wọn péjú báyìí o wọ́n ní ní báyìí o wọ́n ti ń ṣètò láti lọ sí Faisa ìròyìn ọ̀hún wọn kọ́ ló ní belenja bí ó ti dùn mọ́ni nínú èmi náà kà á ló ní belenja bẹ́ẹ̀. jẹ́jẹ́ sẹ́mi mú kí n lọ sí ká polówó ọjà wa mò ń lọ wá ná mò ń bọ̀ wá ìròyìn ojúmọ́ tẹ̀ síwájú. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa níkànnì àlùjọ ẹ wo ìròyìn ojúmọ́ òun náà ní bá afẹ́fẹ́ sọ̀rọ̀ ẹ́ alásọ̀yé lóko tómi gómìnà wọn ní ìpínlẹ̀ Ondo ìyún Ayédàtiwa wọn ní ẹ̀wò nípínlẹ̀ Ondo gómìnà ìpínlẹ̀ Ondo ti bẹ́ẹ̀ o ó ti fọnmọ́ wọ́n sì ti bẹ́ẹ̀ wọ́n ti ní àwọn kọ́ ni àwọn wà nínú fọ́nrán kan o eléyìí tí ó fi hàn wípé gómìnà Lucky Ayédàtiwa wọ́n bá ìyàwó rẹ̀ fa wàhálà sòrótò ní inú ilé o wọ́n ní ẹ wò fọ́nrán èyí òun náà ni ó ṣe bẹ́ẹ̀ ni ó fi hàn wípé gómìnà àti ìyàwó rẹ̀ fa sòrótò àmọ́ ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn sí gómìnà ní orí ọ̀rọ̀ tó ń lọ gangan èyí Allen Sowore ní ìpínlẹ̀ Àkúrẹ́ ó ti ní ọ̀rọ̀ náà o kì í ṣe ọ̀rọ̀ eléyìí tó yẹ kí àwọn èèyàn gbàgbọ́ nítorí pé àwọn ẹgbẹ́ alátakò àwọn náà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ o nígbà tí wọ́n ti rí pé ìbò ó ti kó pẹ̀sẹ̀pẹ̀tẹ̀ ní ìpínlẹ̀ Ondo oníṣẹ́ mọ̀ wípé àwọn ti ń gbáradì fún ti ètò ìdìbò eléyìí tí ó kù díẹ̀ kí ó ṣe bí kíni o kí ó kò fún díẹ̀ yìí àwọn ẹgbẹ́ alátakò wọ́n mọ̀ fọ́nmú wọ́n mọ̀ gbémú wọ́n ní in tó bá jọra wọn náà ni wọ́n fi ń wéra wọn ṣùgbọ́n ẹni tó wà nínú fọ́nrán yìí kì í ṣe gómìnà wọ́n ní ẹ wo irùngbọ̀n eléyìí tó wà ní ẹnu onítọ̀hún kì í ṣe irú eléyìí tí gómìnà wa tí ó máa ń ṣe o bákan náà ẹ wo fídíò ọ̀hún ẹ wo dáadáa ẹ wo ẹni tí ó wà ní inú bẹ̀ ẹ rí pé ẹni yìí ó léjì lẹ́nu gómìnà wa ò sì léjì bákan náà o ẹlẹ́ẹ̀kẹta ẹ wo ohùn bí ẹni ọ̀hún bó ti ṣe ń sọ̀rọ̀ ẹ wo bí ohùn rẹ̀ ti ṣe kí ẹ rí pé ohùn gómìnà wa kò ké tó bíi ti onítọ̀hún fúndìí èyí àwọn ẹgbẹ́ alátakò àwọn náà ni wọ́n ń ṣe eléyìí o àti mọ àwọn tí ó jẹ́ ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún gómìnà èyí olùdámọ̀ràn fún gómìnà ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní Allen Sowore òun náà ló fi ìròyìn ọ̀hún òun náà ló fi léde lánàá òde yìí gangan wípé ẹ wo irọ́ ni òfúùtù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kan wọ́n ń pa irọ́ lásán fún wa wọ́n fún wa jẹ ni kì í ṣe gómìnà
ló wà nínú fọ́nrán eléyìí tí ẹ̀ ń wò yẹn o. Àwọn ẹgbẹ́ alátakò náà ni wọ́n gbé ń tó jọ wá kẹ́ ẹ lè bá a fi ṣe bẹ́ẹ̀, kẹ́ ẹ lè bá a fi gbà wọ́n gbọ́, kẹ́ ẹ lè bá a fi tẹ̀ka sí wọn. Àmọ́ àwa náà ti ń gbáradì ìdìbò eléyìí tí ń bọ̀ yìí, àjọṣe ni ó sì di dandan ká jáwé olúborí. Wọ́n kọ́ ló ní belenja, èmi náà kà á bẹ́ẹ̀ náà ló ní belenja. Gómìnà ìpínlẹ̀ Akwa Ibom ó ti láǹfààní ìyún gọ́vnà Heno bàbá ti sọ̀rọ̀. Bàbá ní ẹ wo èmi ò ṣetán àti fẹ́yàwó mi o lórí ti ìpapòdà ìyàwó gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìpínlẹ̀ Akwa Ibom. Ó ní Umo Emo ó ti láǹfààní láti sọ̀rọ̀ lórí awuyewuye kan eléyìí tí ń lọ wípé ńṣe náà ni ó fẹ́ fẹ́yàwó mi. Ó ní ẹ̀wù ọmọ mi ti kápá kó ṣe àwọn ojúṣe eléyìí tí ó yẹ kó ṣe. Ó ní ẹ̀wù ọmọ òun ẹni tí wọ́n láǹfààní láti ní ńṣe náà ni ó ti ń rọ́pò ẹni tí ó jẹ́ ìyàwó rẹ̀ Patient Umu Eno nígbà tí bàbá ọmọ sọ̀rọ̀ lánàá òde yìí o, nígbà tí ẹni tí ń ṣe ìyàwó ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà èèyàn Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu àti àwọn ìyàwó gómìnà mi lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n wá kí bákan ẹni tí ó jẹ́ ìyàwó igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà gangan tí wọ́n jọ kọ́ wọ́ọ́rìn pọ̀. Níṣe náà ni bàbá ń fi ọ̀rọ̀ yìí léde wípé ọmọ òun gangan ó kápá àti ṣe àwọn ohun tó yẹ kó ṣe o. Gbogbo eléyìí tí ìyá rẹ̀ ṣekú kó tó jáde láyé òun náà ni ń fi ojú rẹ̀ hàn. Mo mọ̀ pé ọwọ́ ọ̀tún ìyá rẹ̀ igbákejì ìyá rẹ̀ èyàn Patient Eno òun náà ni ọmọ mi o. Fún díẹ̀ yìí ó kájú òṣùwọ̀n, mo sì mọ̀ pé n ò lè kábàámọ̀ wípé mo fi jẹ ìyàwó gómìnà, mo fi jẹ obìnrin àkọ́kọ́ lórílẹ̀ ní ìpínlẹ̀ mi o. Ìròyìn ọ̀hún ojú ìwé ìròyìn Vanguard ni mo ti rí ìròyìn ọ̀hún kà ó, níbi tí wọ́n ń tẹ̀ síwájú. Wọ́n ní ẹ wò ó nígbà tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìpínlẹ̀ Akwa Ibom gómìnà Eno tí bàbá ó máa sọ̀rọ̀, bàbá ní ẹ wò ó kékulé ọgbọ́n kó sọ fún toko gbẹ̀yìn tí ẹ̀ ń gbé ìròyìn òfegè wípé ńṣe náà ni mo fẹ́ fẹ́yàwó mi wípé tí ọmọ jẹ́ obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Akwa Ibom. Irọ́ lásán òfútù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí ò ní kan òun náà ni nígbà tí ìròyìn ọ̀hún tí ó tún mọ̀ tẹ̀ síwájú. Wọ́n ní ńṣe náà ni aya rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà èyàn Olúrẹ̀mí Tinubu ó ti láǹfààní láti bá gómìnà dárò. Ó ní ẹ wò gómìnà ọ̀rọ̀ yín yé mi púpọ̀, mo sì mọ nǹkan tí ẹ̀ ń gbìyànjú láti ṣe. Lóòótọ́ ikú ìyàwó yín kò dùn mọ́ wa nínú, àmọ́ kí gangan la fẹ́ bọ́ Ọlọ́run fà. Fún díẹ̀ yìí ó dá mi lójú pé ntí ẹrù ọ̀hún ẹni tó dáa ni, nítorí pé ọmọ yín ni ẹni tí ẹ fẹ́ fi ṣe obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Akwa Ibom. Ẹ sì ti mọ̀ dáadáa wípé ó kájú òṣùwọ̀n, ó lè ṣe ń tẹ́ ẹni kó ṣe o. Wọ́n ní ṣe náà ni ẹni tí ń ṣe igbákejì ìyàwó ààrẹ lórí Nàìjíríà èèyàn Hajiya Nana Shettima àti àwọn ìyàwó gómìnà míì tí wọ́n péjọ sí ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Akwa Ibom èèyàn gọ́vnà Emuheyu náà ni gbogbo wọn ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ní kí bàbá ṣe bẹ́ẹ̀ pé wọ́n kí bàbá kú ọ̀rọ̀ èèyàn ti ìyàwó wọn eléyìí tí ó papòdà. Ìròyìn ọ̀hún wọ́n kọ́ ogun púpọ̀ lójú ìwé ìròyìn Vanguard ni mo ti rí kà. Àmẹ́yìn náà bóyá fẹ́ ṣẹ̀rí ẹ̀ sọ́wọ́ wájú ẹgbà ìwé ìròyìn Vanguard mú kẹ́yìn náà kà á sọ́wọ́ wájú. Tọ̀kẹ́dù kópọ̀ o ṣókí báyìí náà ni ọbẹ̀ oge. Kákí gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa lójú òpó abánidọ́rẹ̀ẹ́ ti Facebook wa, ẹ̀yin náà lè máa wò wá kedere wọn lè máa wò wá bákan náà ẹ sì tún lè máa gbọ́ wa ní ìkànnì Alujo FM lójú òpó Facebook Alujo FM, lórí ti YouTube Alujo FM, lórí ti Black App Alujo FM. Àwa náà la lè ṣe, àwa la kájú òṣùwọ̀n. Ẹ pé polówó ọjà yín wá sí kàn nìyí, ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ, jẹ́ ká yóò tiẹ̀ mọ tí ò ń tà. Àwa náà la lè ṣe, kò pé méjì, kò sì lè ṣe bẹ́ẹ̀ kò lè pé méjì. Ìkànnì Alujo láwà, àwa la lè ṣe. Ìròyìn ojúmọ́ náà lè ń dé sí etí ìgbọ́ yín. Ẹ wò ó Alásọyé ló kọ tèmi o. Ojú tẹ̀mí wò wá, ojú náà ò ní fọhùn. Bákan náà létí tẹ́ẹ̀sì fi ń gbọ́ wa, etí náà ò ní di ntẹ́ ẹ̀ náwó lé lórí. Ẹ wò ó lókè lẹ́ẹ̀kan sí Alásọyé ló kọ mi. Ǹjẹ́ títí ọ̀la tẹ́ tún máa pàdé lórí àkọ̀tun ìròyìn ojúmọ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ wa ni mò ń ṣe ládùúrà wípé òní tí ń ṣe ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ 13 nínú oṣù kẹwàá ọdún 2024 ó tún wáá jẹ́ ọjọ́ ìsinmi, ìsinmi ayọ̀, ìsinmi àlàáfíà, òun láàṣẹ bẹ́ẹ̀ òun láàṣẹmi o. Ẹ wò àní sinmi lékú lọ́wọ́, àní sinmi lárùn lọ́wọ́.
pẹ̀lú àṣẹ aláwùrábí ẹ jẹ́ ká lọ chọ́ọ̀chì àwọn tá a jẹ́ ọmọ lẹ́yìn Kristi àwọn tá a jẹ́ ọmọ lẹ́yìn mùsùlùmí ẹ jẹ́ ká náà lọ sí àsàlátù ká lọ jọ́sìn torí àdúrà òun náà ni ọ̀rọ̀ ìlú yìí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àdúrà ló kù kọ́lọ́hún o kó ṣàánú wa ẹ wo mò ń lọ ná báyìí o títí ọ̀la tátù máa pàdé lórí àkọ̀tún ìròyìn ojúmọ́ alásọyé ló kọ́ tèmi.